Yorùbá tó máa ń sọ nǹkan kan, wọ́n máa ń sọ pé àgbéré pàtàkì jùlọ wọ́n máa ń sọ pé èèyàn ní àgbéré ojú. Kí gan làgbéré ojú? Kí làgbéré? A lè sọ ní ṣókí pé èèyàn tó jẹ́ alárìífín, aganjú, àwọn èèyàn tí wọ́n pè ní aganjú, alárìífín, àwọn ènìyàn tí wọ́n ti ya aṣa tó jẹ́ pé ẹnìkankan ò jọ́ lójú. Ṣé ẹ mọ̀ wípé wọ́n máa ń sọ wípé èèyàn tó bá ní sùúrù, èèyàn tó bá ń lọ jẹ́jẹ́ ẹ̀, ayé a máa pè lónítìjú ńgbà míì. Kò ṣe pé kò lésí ọ̀rọ̀ tó lè fọ̀ fún ọmọdé tàbágbàlagbà tàbáwọn akẹgbẹ́ ẹ̀ nínú, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ṣe nǹkan kan sí i, tí ó fi fèsì ọ̀rọ̀ tí ó padà ba nǹkan jẹ́, á dákẹ́, á máa wòye. Wọ́n ní ó nítìjú, ó máa ń tijú èèyàn. Ṣùgbọ́n tó bá pèèyàn ní alágbéré ojú, ó túmọ̀ sí pé èèyàn tí ò nítìjú, tí ò léèpo lójú, tó jẹ́ pé tẹ́nìkankan bá ta félefèlé ní agbègbè bí ó bá wà, yóò gbọ́ kòbákùngbé ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Kòbákùngbé ara àkànlò èdè náà ni. Yóò gbọ́ kòbákùngbé ọ̀rọ̀, ìyẹn ọ̀rọ̀ tínú rẹ̀ ò fi ní dùn, ọ̀rọ̀ tí ikú gbọ́ tẹ́tí ikú fi di. Ọ̀rọ̀ tí ó fẹ́ torí ẹ̀ lọ lè bínú kú, yóò gbọ́ lẹ́nu ẹ̀. Àti àwọn ènìyàn tó jẹ́ pé wọn ò rẹ́nì kankan, kò síwà ìdọ̀tí tí wọn lè hù, wọ́n tún máa yọyì nínú ẹ̀. Àwọn ẹni wọ́n ń pè ní alágbéré ojú. Kíní kan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fi ń hùwà, ìgbé ayé tó bá ń gbé, ìgbé ayé táwọn ń gbé, wọn à fẹ́ kán pe àwọn lórúkọ tó jẹ mọ́ nílẹ̀ Yorùbá mọ́. Nígbà kan sì rèé, béèyàn bá jẹ́ onítìjú, ayé ó mọ̀ pé onítìjú ni ọ́, ìwọ náà wá fẹ́ máa tẹ̀síwájú. Wọ́n ti ń pè mí lónítìjú, ìwà ìtìjú wọn á máa wọ̀ ọ́ wù lọ, torí wọ́n ti fi nǹkan gidi, wọ́n ti fi ṣàpèjúwe ẹ̀. Téèyàn bá jẹ́ aláganjú, alágbéré ojú, àṣà ènìyàn, wọ́n pè é kàn lójú pé àṣà ọmọ ni ọmọ ilé yìí. Nígbà tí ó bá tásìkò kan tó bá rí pé àwọn èèyàn ti ń rí pé àṣà lòun tòótọ́, tán rí pé alágbéré ojú lòun, tí wọ́n rí pé ẹni tí ò nítìjú, tí ò léèpo lójú lòun, òun náà padà á máa símẹ̀dọ̀. Torí kò ní fẹ́ kí ó máa fi nǹkan tí ò dáa júwe òun. Ṣùgbọ́n láyé òde òní, tó bá ṣèèṣì pé ẹni tó jẹ́ àṣà aláṣà, yóò ní wọ́n ti sọ̀rọ̀ ságbọ̀n, yóò ní wọ́n ti ń threaten òun o. Èyí tó bá lówó lọ́wọ́ nínú wọn, ó di police station. Inú mi ti ẹ̀dùn pọ̀pọ̀lọpọ̀ àwọn dandan làwọn ọlọ́pàá ò fẹ́ dá sí mú. Èyí tí ò bá lówó lọ́wọ́, ó di firijangan, ó di kọ́kọ́rọ́ alátẹ lágídígbò. Ta ló ń threaten òun? Ó fẹ́ pa àwọn ènìyàn tí wọ́n ń pè lórúkọ tó ń jẹ́. Ẹni tó lọ́bùn láyé òde òní kò fẹ́ kán pè ní lọ́bùn mọ́, ó fẹ́ kán máa pè ní láfíjú, ó lè bá tẹ̀síwájú nínú ìwà ọ̀bùn rẹ̀. Ẹ jẹ́ á gbìyànjú àti mú èdè wa lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbé ayé kan wà tí àwọn bàbá wa ń gbé láyé àtijọ́, tá à fẹ́ tẹ̀ sí mọ́, ó wà nínú tí ń ba àwùjọ jẹ́. Yorùbá ní ọmọ rẹ̀ ò ṣàgbàfọ̀, ó ń káṣọ wálé, ẹ rójú olè ẹ̀ mú. Ẹni tí ń káṣọ wálé láì ṣàgbàfọ̀ láyé òde òní gan láyé ṣe ní bàbá rere, bàbá kẹ̀. Ó sì wà nínú tó bayé jẹ́. Ó wà nínú tó di wàhálà sóníkálùkù wa lọ́rùn tá à ń sá kolobákolobà káàkiri. Àgbéré ojú, èèyàn tí ò bá nítìjú, tí ò ń tijú èèyàn, tí òun gan ò sì kọ̀ láti wọ ọ̀bùn, àwọn ni wọ́n ń pè ní alágbéré ojú. Ọlátúndé Òkìkí, ọmọ Tìámí lórúkọ mi. Á tún pàdé gbà mí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.